Yeah. Ẹ káàárọ̀, ẹ káalẹ́, ẹ kú gbogbo ìgbà. Àbí ẹ káàárọ̀, ẹ káalẹ́, ẹ kú ọ̀sán, ẹ kú ìdájí ní gbogbo ibi tí ẹ bá ti ń gbọ́ mi. Ṣé rí reason tí mo fi jáde fún ọ̀rọ̀ yìí kò yẹ kí ó yẹ kí n ti jáde látàná àbí jẹta but àwa busy. So gbogbo àwọn program Easter. So ìdí tí mo fi jáde torí bàbá Násírì ni. Ṣé the reason tí mo fi jáde torí bàbá Násírì torí pé ẹ̀ ń ṣépè pé gbogbo ẹni tó bá sọ wípé bẹ́ẹ̀ ṣe ń sọ̀rọ̀ pé gbogbo ẹni tó ń go against ọ̀rọ̀ yín pé tán bá kàn dààmú láàárọ̀ wọn á kàn dààmú. Bàbá tẹ́yìn bá rí ẹ̀ rí pé ìdààmú tẹ́yìn ń sọ yẹn gangan ẹ̀ rí pé problem ti yín nìyẹn. Màá sọ ìdí fún yín sà because kò tiẹ̀ yẹ kẹ́ ẹ jáde rárá pé bóyá pé ẹ̀ ń sọ̀rọ̀ kò yẹ kẹ́ ẹ jáde rárá pé ẹ fẹ́ reply ọ̀rọ̀ torí pé ẹni ọ̀rọ̀ bá ń dùn kì í sọ̀rọ̀ sí ènìyàn. Ẹni ọ̀rọ̀ bá ń dùn kì í sọ̀rọ̀ sí ènìyàn. Bàbá màá ṣàlàyé bí mẹ́sẹ̀gì ṣe ń rí fún yín. Bí ẹ bá ríran fámugbó ẹ̀sà wọn kì í fi bí a ṣe ríran sámugbó jíṣẹ́ fámugbó. Wọn kì í fi bá a ṣe ríran fóníṣìnà jíṣẹ́ fóníṣìnà. Wọn kì í fi bá a ṣe ríran sí ọ̀mùtí jíṣẹ́ fọ́mùtí. Wọn kì í fi bá a ṣe ríran fólè jíṣẹ́ fólè. Ọ̀tọ̀ ni ìran, ọ̀tọ̀ ni ọgbọ́n Ọlọ́run, ọ̀tọ̀ ni káríran, ọ̀tọ̀ ni ẹ̀sà, ọ̀tọ̀ ni kárí. Ṣé níbẹ̀ ṣe máa ń jáde tẹ́ máa ń sọ pé Olúwa wí pé Olúwa dá fún mi pé. Ṣé níbẹ̀ ṣe máa ń jáde tẹ́ máa ń sọ pé Olúwa wí pé. Bàbá mi nínú ìjìnlẹ̀ ìran bí ènìyàn bá ríran á tún padà gbàdúrà fún àgbékalẹ̀ ìran bóyá bẹ́ẹ̀ lẹ kù sísà. Á padà lọ gbàdúrà fún àgbékalẹ̀ ìran. Ṣé ní gbogbo ìpè tẹ́ ń ṣẹ́ yẹn mo fi Ọlọ́run ọba tó dá ayé àtọ̀run ṣẹ̀rí ìpín kátákátá kò jẹ́ képè yẹn kú òǹbí tẹ́ ti ṣẹ́. Ìpín kátákátá kò jẹ́. Ṣé ní gbogbo eléyìí tẹ́ ń sọ pé kíní orin kan wà tí a máa ń kọ pé kàtàkàtà dúró ní kejì ara kejì. Ní 1930 ariwo sọ lókè oyè máa jẹ́mú sí èsì ó gbàgbára ọ̀tún. Ọlọ́run ẹ̀mí mímọ́ wá rò mí lágbára. Ṣe rí gbogbo ìpè tẹ́ ń ṣe yẹn ẹ lọ reverse yẹn sọ because ṣe rí bẹ́ẹ̀ ṣe kò kú ní sàkání ibi tẹ́ ti ṣe yẹn. Màá sọ reason fún yín sà. Tó bá ní ẹnìkan tó ń tì yín àbí tó bá ní ẹnìkan tó ń sọ because èmi ò gbàgbọ́ wípé ẹ̀mí mímọ́ ṣẹ́ńgẹ̀ fẹ́ǹtì mi ló máa pé ẹ̀mí mímọ́ ló máa ṣiṣẹ́ bẹ́ẹ̀ ẹgbọ́n sàá máa ń kọrin kan tó bá dójú ẹ̀ lọ́dọ̀ wa pé ẹ̀mí mímọ́ gbé mi wọ̀ máa jẹ̀bi yé ṣẹ́rí ọ̀rọ̀ pé olúwa sọ fún mi pé màá sọ ìdí fún yín kẹ́ lè mọ̀ pé ìran kan lẹ̀ ń jẹ́ ọ̀rọ̀ àsọtì ẹ̀yin àtàwọn kan lẹ̀ ń jẹ́. Ẹ̀yin sọ wípé bàbá Ọládélé pé wọ́n wà níbì kan tó bá jẹ́ pé lóòótọ́ ni bàbá Ọládélé sọ pé táwọn bàbá Ọ̀rọ̀gún bá ń ṣe program àwọn wà níbì kan táwọn máa ń fi wọ́n ṣe yẹ̀yẹ́ táyé pé lóòótọ́ ni àwọn bàbá Ọládélé ti go against àwọn bàbá kan mo fẹ́ gbàdúrà fún ẹ̀yin kan ẹ̀yin tẹ́ ẹ go against mi pé bẹ́ẹ̀ bá yọnú dààmú láàárọ̀ ẹ yọnú dààmú lálẹ́ bàbá bóyá ẹ̀ mọ àwọn ẹni tẹ́ ẹ ń bá sọ̀rọ̀ pé ìrìn àjò ìdààmú ẹ yọ kúrò nínú ìrìn àjò Ọlọ́run ẹ̀ sí níbì kankan. Nínú ìrìn àjò láyé tí ènìyàn rìn ṣẹ́ńgẹ̀ tó ń tẹ̀lé à ń sọ fún yín pé èèyàn kì í tàpá sáwọn aláṣẹ. Ṣèbí torí pé wọ́n gentle ni táyé pé wọ́n ti fìyín lákàlàkà fẹ́ wo ẹ̀mí mímọ́ tẹ́ ẹ fẹ́ sọ pé kí ni lé kò sí bẹ́ẹ̀ ṣe fẹ́ ní agbára tó tẹ́ ẹ fẹ́ borí àwọn aláṣẹ but nítorí pé bíbélì pé má ṣe dá aṣiwèrè lóhùn ṣẹ́ńgẹ̀ tó ń tì mí nítorí wèrè rẹ̀ ṣẹ́ńgẹ̀ tó ń tì mí ó tún ní dá aṣiwèrè lóhùn kí òun kí ó má bàa gbọ́n lójú ara ẹ̀. So tí wọn ò bá dá yín lóhùn wọ́n gbọ́n gan-an bíbélì wípé agbára ń bẹ nínú ìdákẹ́jẹ́ ṣùgbọ́n tí wọn bá dá yín lóhùn àwa kan wà níbì kan tá a máa dá yín lóhùn pé àní bẹ́ẹ̀ ṣe and we are helping you for you not to go astray dànù because ṣé gbogbo ohun tẹ́ ẹ̀ ń sọ yìí
tẹ́ ẹ tún wá jáde tẹ́ ẹ ń ṣe pé àwọn bàbá ẹ̀yin sọ pé mi mímọ́ rán yín iṣẹ́ ẹ̀dẹ̀ ń fi àná jọ́ọ̀jì ènìyàn. Ẹni tẹ́ ẹ ní ó go against ọ̀rọ̀ Ògún lánàá ni ààrẹ tiwa lónìí o. ẹni tẹ́ ẹni ó gbé against àwọn kan ní ààrẹ tiwa lọ, àwọn ti kúrò nínú ìdájọ́ àná, wọ́n ti wà nínú èní, wọ́n ti ń túnṣe bóyá ẹ̀kan túnṣe. ẹ̀yin ṣe lọ jókòó padà sínú ìdájọ́ àná. ẹ kúkú sọ wípé nígbà yẹn lọ́hùn àwọn kan ló sọ ìtàn fún yín tí ò tí ì dùn mọ́ yín, tínú ẹ̀ dẹ̀ ń bí yín torí pé ó jẹ́ president. ẹ kúkú sọ yẹn pé ẹ láìkẹ́, torí èmi ò láìkẹ́ ẹ̀yin rárá. bẹ́ẹ̀ jẹ́ president lẹ́yìn I no go like you, nítorí pé ẹ lọ mú àwòrán ibi tí wọ́n sọ pé wọ́n ti gbé ṣe bóun ló sọ. ẹ̀yin sọ ni, ẹ̀yin ti ní àwòrán lẹ̀, àwọn èèyàn ti screen record ń tẹ̀ sọ. ẹ̀ ń sọ wípé tó ẹ pé lóòótọ́ ni bàbá, ibi tí ẹ máa ti mọ̀ pé ẹ ṣe bàbá mistake tẹ́ ẹ̀ tí ì mọ̀, because I don't know, mi ì tí ẹ mọ reason o, mi ò mọ reason o, because ó tiẹ̀ ti wá sú wa báyìí. ní ẹ ní tó ẹ pé lóòótọ́ ni wọ́n go against àwọn bàbá Ọ̀rọ̀gún, tó ẹ pé lóòótọ́ ni wọ́n ṣe, tó ẹ pé ìdájọ́ àná nìyẹn o. àwọn tẹ́ ẹ ní wọ́n go against ló di ààrẹ lé wa lórí o, tí wọ́n dẹ̀ ń tó bẹ̀ bó ṣe yẹ kí wọ́n tó. ìyẹn lẹ́yìn wá mú padà pé wọ́n sọ pé tó ẹ pé lóòótọ́ nígbà torí pé bóyá bẹ́ẹ̀ sọ, ìdí tó yẹ kí n sọ ni pé àwọn blogger tó gbé wọ́n post picture mi síbẹ̀ pé ẹ reply lord of hosts. Can I tell you the truth? ẹ sà ẹ wùwà dáadáa, mẹ́sẹ̀gì kọ́ lẹ̀ ń jẹ́ ọ̀rọ̀ àjọsọ tí ń bì kan tẹ́yìn àtẹnìkan ti jọ sọ. bàbá wa kan ní region tiwa, ẹ̀mí ìfẹ́ dárúkọ, ó ní má gbà kí ẹnikẹ́ni fi àná ṣèdájọ́ rẹ̀. so má gbà kẹ́nikẹ́ni fi àná ṣèdájọ́ rẹ̀. bá a bá rìnránṣẹ́ Ọlọ́run tó ń ṣàìdá tí wọ́n sọ̀rọ̀ ẹ̀ síta, tá a bá ti wá rẹ́ni tó ṣàìdá, ṣẹ́ǹgẹ́ ìpẹ́ntì mi, tó bá sọ pé òkè o òun ṣe báyìí o, òun yí padà o, tí wọn ò dẹ̀ rí àlébù ọkọ, ẹ̀yin ò lè máa mú ìtara àti ìlara kan wá láti ibì kan kí wọ́n máa sọ bàbá ń tẹ̀ sọ̀dà tó bá gbé yín sí high table pé kẹ́ ẹ wá defend ara yín. wọ́n sọ pé wọ́n wí pé àdàbí tí ìbá ṣe pé nígbà kan, àdàbí tí ìbá ṣe pé nígbà kan, ní ohun tó ṣẹlẹ̀ tí wọ́n sọ fúnra rẹ̀ lánàá, ṣé ẹ wà ń bẹ̀ ni? ẹ wá gbọ́ bóun àtọlọ́run rẹ̀ ti parí ẹ kò mọ̀, bí wọn ò tí ì parí ẹ kò mọ̀. láàrin èmi àti yín lọ́wọ́lọ́wọ́, bàbá wòlíì Násírì, ẹ sọ ẹni tí Olúwa ń bínú sí lọ́wọ́lọ́wọ́, kẹ́ ẹ sọ ẹni tí Olúwa ń yọ́nú sí lọ́wọ́lọ́wọ́ fún mi. ẹ sọ ẹni tí Olúwa ń bínú sí lọ́wọ́lọ́wọ́, kẹ́ ẹ sọ ẹni tí Olúwa ń yọ́nú sí lọ́wọ́lọ́wọ́ fún mi. nǹkan mẹ́ta lẹ fi ṣubú gbàgbàgbà. ìdí nìyẹn ni àwọn bàbá wa kan fi sọ wípé wọ́n ní ọ̀rọ̀ méjì ni màá sọ mẹ́ẹ̀ kí n tó sọ mẹ́ta tó ń ṣe yín tẹ́ ẹ̀ tí mọ̀. ọ̀rọ̀ àkọ́kọ́ ni pé wọ́n ní o pàdé àgbàlagbà lọ́nà, ẹni kò yá yín lọ́gbọ́n. ṣé ẹ mọ̀ bóyá dìdìrìn ló ṣe dàgbà? That's number one. Then number two, ó wí pé èèyàn mẹ́wàá ń lọ bàbá, èèyàn mẹ́wàá. ok ẹ jẹ́ kí n bù mọ́ yín díẹ̀, ẹ jẹ́ kí n bù mọ́ gbogbo adíẹ̀. èèyàn 100 ń lọ níbì kan, èèyàn 100 ni mo pè ó, mẹ́wàá lọ́nà mẹ́wàá wọ́n ń lọ. ẹnìkan wá jáde, àwọn ajẹ mẹ́wàá, àwọn mẹ́wàá ìdá mẹ́wàá yẹn wá jáde, àwọn mẹ́wàá yẹn wá nawọ́ sí àwọn 90 tó ń lọ yẹn pé wèrè làwọn tó ń lọ yìí. àwọn mẹ́wàá wọ́n nawọ́ sí àwọn 90. ok ẹ jẹ́ kí n túbù mọ́. àwọn 1 million wọ́n nawọ́ sí àwọn 25 million pé wèrè làwọn tó ń lọ yìí. ṣé ó yẹ kí gbogbo àwọn ènìyàn ti mọ̀ pé àwọn 1 million yìí gangan ló lórí jíjá sọ́jà? because ẹ lè sọ bí táwọn aláṣẹ máa tẹ̀sí fún wọn. ẹnìkan lè bá aṣẹ̀dá sọ̀rọ̀, tó bá ti ṣẹ̀yìn níbì kan rí ẹ lọ bá níbẹ̀ ẹ̀yànjú ẹ̀. tó bá ti jọ níjà níbì kan lọ bá níbẹ̀, kì í ṣorí social media lẹ́ máa wá tẹ́ máa sọ pé Olúwa rán yín níṣẹ́. Olúwa wá sọ̀rọ̀, Olúwa ò wá sọ àgbékalẹ̀ bẹ́ẹ̀ ṣe máa gbéran kalẹ̀. ó kàn ń tì yín láti ẹ̀mí tó rán yín ṣẹ́ fẹ́ tì yín láti bọ́ sínú àjàgà. ẹ wá bọ́ síta, ẹ wá ń ké pé tẹ́ ẹ bá wàhálà láàárọ̀, ẹ bá bọ́ ní wàhálà láàárọ̀, ẹ bọ́ ní wàhálà. ṣé ẹ̀yin tí Olúwa rán níṣẹ́, Jésù Kristi fúnra ẹ̀ gan ẹ̀sà kò jáde ṣépè gégùn fáwọn ènìyàn? You can't tell me that the Holy Spirit will hear that prayer. gbogbo time tẹ́ fi ṣe program yẹn ẹ waste ẹ̀ dànù ni. kò ṣépè tó fẹ́ mú ọmọ má jẹ̀mú. because Ọládélé ṣe dáadáa kò ṣe dáadáa, ẹ gbọ́ mi sà. Apostle Ayọ̀ Babalọ́lá tí wọ́n bá ń dìde nínú àwọn ọ̀run, òun ló sì gbàgbọ́ pé ó jẹ́ ààrẹ gbogbo CAC generally. a ò rẹ́yìn ń bẹ̀, you are nowhere to be found. ẹ rí i pé gbogbo ìran yín kò sí ètò CAC tí ìran yín tẹ́ ẹ sọ láyé tó dí lọ́wọ́. ẹ̀yin la lè rí ń bẹ̀. gbogbo apáta máa tẹ̀lé for life. wọn ò ní àwa planter lára, wọn ò ní àwọn olùdásílẹ̀ lára, wọn ò ní anybody lára. ó ń lọ jẹ́jẹ́. ẹni ìpè ò bá pé kó kú ń bẹ̀ náà kó jáde kó ń bẹ̀. kí n ti yín pẹ̀lú aláṣẹ CAC tí wọ́n bá ti rán yín sí wọn tí wọn ò bá gbọ́ ti yín lọ jókòó ti yín náà.
àwa tá a wà ń bẹ̀ ń gbọ́ tiwọn. Ohun àkọ́kọ́ tó ń ṣe ni pé ọ̀rọ̀ àjọsọ lẹ̀ ń jíṣẹ́ lé lórí. Wọ́n ṣe kinní kan sí bàbá Ọ̀rọ̀gún rí, wọ́n ṣe gbá gbọ́n tẹ́ ẹ sọ tá à ń bá yín fà lé lórí ni. Níjọba Aládélé ọ̀fọ̀ máa pọ̀ ń bẹ̀, òfò máa pọ̀ ń bẹ̀. A dẹ̀ sọ pé kó fò padà sọ́dọ̀ ẹni tó ló fà àtọ̀fọ̀ máa pa ẹ̀dẹ̀ ń bínú. Ọ̀rọ̀ àjọsọ wọ́n ní bàbá Ọ̀rọ̀gún wọ́n ṣe kinní kan sí bàbá Ọ̀rọ̀gún wọ́n ṣe kinní kan sí ọ̀rọ̀ àjọsọ ni. Then number 2 ohun tó ń ṣe ni pé àgbékalẹ̀ ìran kò yé yín sà. Ẹ má bínú, àgbékalẹ̀ ìran ò yé yín. Kó jẹ́ pé ẹ̀yin gan ni Jésù rán wa. A máa jọ gbé morality, nǹkan mẹ́ta là máa ń wò nínú ìrìn àjò. A máa ń wo origin, ibi téèyàn ti wá. A máa ń wo purpose, kí lóhun tó wá ṣe gangan. Kí ni purpose ẹ̀? A máa ń wo morality, ìṣe àti ìwà ibi tó ti wá. Then a máa ń wo destiny, kí ni ibi tó ń lọ lẹ́yìn ẹ̀. Jésù Kristi wá láti ọ̀run, ó lọ́dọ̀ Ọlọ́run lòun ti wá, no problem, ó dẹ̀ dé. At the end of the day, kí ni purpose ẹ̀? Okay, ọmọ Ọlọ́run lòun, bàbá, good. Kí ni morality ẹ̀? Morality rẹ̀, ìwà àti ìṣe rẹ̀ prove ẹni tó rán. Ìwà àti ìṣe tí yóò prove ẹni tó sọ ìran fún yín. Then the last one is the destiny. Ibo ló ń lọ? Jésù Kristi tí ń bá lọ ibi báyìí ni mò ń lọ, ibi báyìí ni mò ń lọ, ibi báyìí ni mò ń lọ, tí ń bá ti kú èmi ní agbára èmi àjíǹde àti ìyè. But ẹ̀yin ẹni Olúwa ló rán yín níṣẹ́ origin àjíyàn. Kí ni purpose yín? Ẹni wòlíì ní ẹ fẹ́ máa sọ̀rọ̀ àjíyàn. Ẹ wá débi morality, ẹ wá fail lọ́ra yìí. Morality ẹ wá ń sọ̀rọ̀ jàgídíjàgan sáwọn aláṣẹ. Ọ̀rọ̀ tẹ́ ń sọ wá ṣàlàyé pé ibi tẹ́lẹ̀ ti wá gan kò sọ torí pé Jésù Kristi tó wá látọ̀run gan kò jíṣẹ́ kò sọ ìran báyìí. Ibi morality lẹ ti já. Tá a bá dẹ̀ ṣe ń sọ fún yín pé morality kẹ́ ẹ change ẹ̀. Ẹ bá ṣe ń ránṣẹ́ sí àwọn aláṣẹ, tẹ́ ẹ ránṣẹ́ sáwọn Hesekiah, tẹ́ ẹ ránṣẹ́ sí gbogbo wọn, àwa ò lè gbà. Because destiny yìí morality yóò ṣàlàyé ibi tí destiny máa kẹ́yìn sí. Ohun tá a sọ. So gbogbo èpè tẹ́ ẹ ń ṣẹ́ nothing. So àwa already láti máa bú yín. A lè ṣe bí àwọn arákejì wa ká máa búra wa no. Àwọn gan ti ń settle everything, ti ń settle. So ká ṣe wá jáde, but à ń sọ fún yín pé what you are doing is not good for your own good. Káwọn náà wá gbé lọ́yà dìde kán sọ pé kí wá lọ ṣàlàyé ibi tóun ti fẹ̀jẹ̀ wẹ̀ ẹ̀jẹ̀ àwọn èèyàn ṣe kínní, ibi tí ìjọba òfò reason tí òfò àti ìjọba kẹ wá sọ pé ẹ̀mí mímọ́ ló sọ bẹ́ẹ̀ fún yín, kán wá ní kẹ́ lọ mẹ́mí mímọ́ yẹn wá sí court. That is what we are saying. Ẹ̀dẹ̀ jáde wá ń ṣe pé ẹ̀dẹ̀ tún fi rọrùn ṣe pé ìpè tẹ́mọ̀ pé kò kú omi tẹ́ ti ṣẹ́. Bíbélì ó ní bí ẹyẹ fún ìṣíkiri àti bí alápàǹdẹ̀dẹ̀ fún fífò, ó ní bẹ́ẹ̀ ni ègún kì yóò wá láì nídìí. Bí ẹyẹ fún ìṣíkiri àti bí alápàǹdẹ̀dẹ̀ fún fífò, ó ní bẹ́ẹ̀ ni ègún kì yóò wá láì nídìí. Gbogbo eléyìí tẹ́ ń sọ yẹn, àwọn tó ń bẹ̀rù ló ń bẹ̀rù kò kú omi tẹ́ wà, because ìpín àti ìpìlẹ̀ Apostle Ayọ̀ Babalọ́lá ò lè jẹ́ òṣè torí ibi tí wọ́n fi síbẹ̀ nìyẹn. Is either you like it or not, ẹ máa dúró dìgbà tẹ́yìn máa fi jẹ́ ààrẹ tẹ́ ẹ máa ṣe bó ṣe yẹ kẹ́ ẹ ṣe ni. You don't condemn another person's regime. Bó ṣe jẹ́ gangan nìyẹn. So tẹ́ bá ń ṣépè tẹ́ ń ṣépè, ẹ bọ́ sórí ẹ̀yin àgbàlagbà wòlíì, ẹ̀yin tẹ́ pé ayé ní wòlíì, ẹ̀dẹ̀ bọ́ta ẹ̀dẹ̀ ń ṣépè báyẹn. It's not good. Ọládélé, Ọ̀dẹ́jọbí, Hesekiah, Paul, gbogbo àwọn òpó tá a ní lókè pátápátá délẹ̀. Wọ́n ń ṣẹni tí ẹ gbọ́dọ̀ máa sọ̀rọ̀ sí bẹ́ẹ̀. They will never reply you. Àwa gan eléyìí tá à ń sọ sí akànjẹ́ kó yé kẹ́ bá rò pé tẹ́ ẹ ṣẹ́ ni ò jẹ́ kí n jáde, èmi busy ni o. So ìdí ni èmi ti sọ tèmi. Ẹni tí ò bá dákẹ́ a lè má sọ̀rọ̀ mọ́. Ẹ bá dẹ̀ tún sọ mí a tún máa sọ. So tó bá ti di pé ẹ ti wá ń sọ jù, tó ti di pé back to back làwa jọ ń fúnra wa, iṣẹ́ wo lẹ wá gbé sọ́wọ́ tẹ̀ ń ṣe? May the Lord bless us o. Ẹ lọ ṣe àtúnṣe kẹ́ lọ bẹ àwọn àgbààgbà. Tàbí níjà Àpọ́sítélì Kristi lẹ́wà kó lè pé yín kẹ́ lè rọ́nà lọ. Ẹ lè bó lórí jà kẹ́ rọ́nà lọ. Ẹ lè bá láṣẹ jà kẹ́ rọ́nà lọ. Ẹ lè bá àwọn tó dipò mú jà kẹ́ rí gbígbà. Olúwa kó ṣèdájọ́ olúkúlùkù. Gbogbo àwọn tó ń jáde fún àwọn pásítọ̀ káàkiri ohun táwọn rí làwọn ń sọ, ohun tí wọ́n rí ni wọ́n ń ṣe. Ẹ dẹ̀ lè expect kó má sẹ́ni tó máa ṣerú iṣẹ́ yẹn. Ẹ lè expect kó má ṣe ẹni tó máa ṣerú iṣẹ́ yẹn. Ẹ lè expect kí ẹ máa ṣe ohun tí ò dá kó má sẹ́ni tó máa sọ. Ṣùgbọ́n kì í ṣe pé kẹ́ ẹ jáde kẹ́ ẹ wá sọ pé olórí ibi tẹ́yìn wà fẹ́ jẹ ṣe tutù. Ó pa àwọn èèyàn wọn l'accident ṣóhun ló lọ pa wọn ni. A dẹ̀ ń sọ nǹkan fún yín, ẹ dẹ̀ tún jáde bí àgbàlagbà tó yẹ kẹ́ silent kẹ́ panu mọ́. Ẹlẹ́mìí Ọlọ́run ló sọ pé ẹ̀mí Ọlọ́run máa fọwọ́ gba àwọn aláṣẹ abẹ́yìn tó bá tiẹ̀ wá dọ́dọ̀ yín tó tún wá sọ fẹ́yìn náà, ṣó yẹ kẹ́ tún wá gbé kalẹ̀ ní in a way tẹ́ tún máa fi ba nǹkan jẹ́. Báwo lẹ ṣe máa sọ ìran tí ìran máa yẹ òpó ìpìlẹ̀ ìjọ? Ọlọ́run á ràn wá lọ́wọ́. That's my take. So ẹ stop èpè tẹ́ ń ṣe kiri ẹ má ṣe ìyẹn tí ẹ fi hàn ná pé gbogbo ohun tẹ́ ń sọ èmi ò gbà.
tẹ́ ẹ jáde tẹ́ ẹ ń ké pé mo fẹ́ gbàgbé àfihàn mo fẹ́ jẹ́ ìránṣẹ́ Ọlọ́run for that matter. tí ẹ bá rajà ẹ lè mọ bó ṣe fáìn tó, ẹ kàn wò lọ́ọ̀kan báyìí ẹ lè mọ bó ṣe quality sí. tẹ́ bá fẹ́ àǹkárá ńlá mo ní, tẹ́ bá fẹ́ àwọn àǹkárá kékeré tó fi rán simple style tó sì jẹ́ pé kò síbi tẹ́ lè wọ̀ mo ní. àsìkò summer ti dé, party wà ń ta, birthday wà, get together party, gbogbo ẹ̀ láṣọ mi lọ o. tó bá tún wá jẹ́ léèsì tó ti rán ní kaftan tó dẹ̀ fine, àwọn léèsì tó miss tó ṣe designer sí gidi, mo ní wọ́n bí báyìí o, ní size by size o, ó wà available. tó bá tún wá jẹ́ wípé damask táyé lò ní sìn, ẹ wo Mother's Night, ẹ̀yin ìyá mi ẹ̀yin bàbá mi, mi mọ̀ pé àwọn aṣọ ìfáìn tó yìí. ẹ wo Mother's Night tí Ìyábọ̀ Òjó ṣe fún wedding ọmọ ẹ̀, ẹ wo gbogbo àwọn mothers tó wà nínú hall yẹn, damask mà lọ́lò. mo mà ní damask yẹn bí kí máa ń ṣaṣọ olòṣì, olówó ló máa ń wọ̀ ọ́. èmi mà tún wá ní tó tún wá jẹ́ wípé àwọn òtí ẹ̀ tún wá fi rán style, anyway àwọn tó rán five style wà bẹ́ẹ̀, àwọn style tó ṣe kiri tó nice bàjẹ́, èmi ní wọ́n bí o. mo láwọn damask tó jẹ́ wípé wọ́n tún wá mix ẹ̀ pẹ̀lú aṣọ òkè gidi tí kì í ṣaṣọ òkè fẹ́lẹ́fẹ́lẹ́, àwọn sọ́yọ́ gidi tó fi design ẹ̀ tó fi gan. mo ní wọ́n bí, mo dẹ̀ ní tí wọ́n lo aṣọ òkè sí tó yẹ pé damask yẹn nìkan, mo ní wọ́n bí ní size by size. ẹ pè mí kẹ́ wá ra aṣọ. tó bá wá jẹ́ pé ká tún wá sọ nípa ti Kampala ni, Kampala kaftan, bubu, skirt and blouse, mo ní wọ́n bí báyìí láwọn fine wọ̀, mo láwọn tó kóṣẹ́ sí, mo láwọn tó fi lace design, mo ní wọ́n ní different design. ẹ jẹ́ patronize mi, ojú òní tì yín. tó bá tún wá jẹ́ pé ká tún wá lọ síbi tàǹkárá ni, báwo lẹ ṣe fẹ́ wọn sí? ṣé àǹkárá two color ni, àbí àǹkárá tó mix with lace, àbí àǹkárá tó fi aṣọ òkè design, àǹkárá with aṣọ òkè ní different design tí mo ní bíbáyìí, more than 50 design tí mo ní wọ́n ní long, mo ní wọ́n ní 3/4, mo ní kaftan, mo ní bubu, ní different style, different colors. kì í ṣe wọ́n bá tẹ̀ wọ́n nìkan láṣọ tó wà bí kámẹ́rà ń gbé tán, aṣọ tó wà lẹ́gbẹ̀ẹ́ báyìí ta tún tò síbẹ̀ yàtọ̀ sáwọn ta tún hang. so aṣọ kún bíbáyìí lóríṣiríṣi. ẹ pè mí àjọṣe fídíò call, máa fi wọ́n hàn yìí. tó bá dé wá jẹ́ pé àwọn àǹkárá nìkan tó kọ̀ stone ó wà, mo ní bíbáyìí. tó bá jẹ́ àǹkárá tí wọ́n tún stone tó dẹ̀ fi rán fine style kaftan àbí bubu àbí off shoulder, ẹ̀yin tẹ́ bá like kẹ́ máa wọ off shoulder, tẹ́ bá fẹ́ off shoulder, ẹ̀yin mọ́mì tẹ́ bá wé lọ́rùn tẹ́ kí lọ́rùn. gbà tí mo sì sanra gan, my best style is off shoulder because ó máa look pretty láàrin èèyàn tó bá lọ́rùn, kì í ṣe èsì tọ́rùn mi ti gò bí gò tàdáì. mo dẹ̀ like ẹ̀ báyìí, ó pè mí. ọtí níyà ló ń jẹ mí ní Canada, voice note tí gbogbo ẹ̀yin tẹ́ bú mi mo ní lọ́wọ́, tẹ́ níyà ń jẹ mí mi ò dàbẹ́ tó wà lóyìnbó, màá bá yín keep ẹ̀. ọjọ́ bọ̀ lolúwa wí, wọ́n ní tọ́wọ́ ọmọdé ò bá tí ì tẹ̀kù dání kò ní bèrè kú tó pa bàbá, ẹ jẹ́ máa jìyà báyìí. ẹkún mi á dẹ̀rìn. so gbogbo ẹ̀yin mọ́mì tẹ́ bá wé lọ́rùn tẹ́ like àwọn aṣọ off shoulder, tó bá jẹ́ lace lẹ́fẹ́ tó jẹ́ off shoulder, I have it. tó bá jẹ́ àǹkárá lẹ́fẹ́ tó jẹ́ off shoulder, mo ní. tó bá jẹ́ àǹkárá mix with lace tó ń rán ní off shoulder lẹ bá fẹ́, mo ní. very beautiful tó yẹ pé tẹ́ bá wọ̀ báyìí ó máa wà bí báyìí, kò ṣe tó máa jábọ́ lọ́rùn yìí o, ó máa ra wà, ó máa fine. ẹni bá ṣọ mi ṣe wà yìí ó máa tún ara bìlà sẹ́yìn díẹ̀, ó máa wá sẹ́yìn díẹ̀ báyìí tó fine dáadáa, tó máa gbèyàn, tó yẹ pé tẹ́ bá lo ẹ̀ṣọ́ yẹn máa léfò sórí ẹ̀. Ọlọ́run o, tó it is well. èmi náà ti ṣe gbogbo yẹn sẹ́yìn, so tó wà bẹ́ẹ̀ mo ní wọ́n bí. mo dẹ̀ tún wá láwọn ẹ̀ṣọ́ tẹ́ lè lò sí wọn tó fine, tó jẹ́ àwọn set consume, tó jẹ́ pé tẹ́ bá lò gold lọ́ máa pè wọ́n. ẹ jọ̀ọ́ patronize mi, ojú òní tí ẹ̀ ní nìkan ṣáyé. kí wá padà sórí aṣọ àwọn dádì, ẹ̀yin bàbá lálùbáríkà, ẹ̀yin abiyamọ dáadáa, ẹ̀yin bàbá tẹ́ bímọ tẹ́ máa jèrè ọmọ. mo láwọn aṣọ fún yín, mo láwọn senator wears lóríṣiríṣi designer, beautiful. mo dẹ̀ ní agbádá up and down, agbádá up and down. àwọn tó ra agbádá up and down lọ́wọ́ mi, mo fi ọba tó tóbi, ọba tó ní ẹ̀mí mi búra, àdúrà ló ń ṣe fún mi. because ìgbà tó dọ́dọ̀ wọ nǹkan tó expect kan lọ́ba, wọ́n làwọn ò mọ̀ pé nǹkan tó le tó báyìí ni òní tó tẹ́bà rí ẹ̀ ní mọ̀. wọ́n làwọn òbí just minor aṣọ ni, Lady K this is too much. pẹ̀lú iye tó ta yẹn ó dẹ̀ ṣú mo ní àbí àlùbáríkà lójú. so mo sọ fún yín kẹ́yìn náà wá patronize mi pẹ̀lú aṣọ gidi,
aṣọ tẹ́ bá rà lọ́wọ́ mi tẹ́ bá tún pè mí pé Lady K mo tún fi aṣọ sí ni mi ò taṣọ olóṣì èèyàn no ìgbà tá ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ọjà tó jẹ́ pé àwọn sẹ́ẹ̀tì kan la ní ó yàtọ̀ sísìn mo ti lé aṣọ ní grade by grade bí gbogbo ẹ̀yin màmá ṣe mọ̀ pé yes grade by grade láṣọ lọ́jà bẹ́ẹ̀ náà ni mo ní wọ́n bí tẹ́ bá fẹ́ àǹkárá kékeré ó wà tẹ́ bá fẹ́ àǹkárá ńlá ó wà tẹ́ bá fẹ́ àǹkárá cotton ó wà tẹ́ bá fẹ́ àwọn àǹkárá Daviva mo ní wọ́n bíbà gbogbo ẹ̀ ló kún bíbà so ẹ patronize mi ojú òní tí lẹ́yìn ẹ gbogbo ẹ̀ tẹ́ bá wá ní the spiritual items gbogbo ẹ̀yin tẹ́ patronize wa fún spiritual in fact àdúrà gbogbo wa máa gbà lágbára Ọlọ́run because ẹ kàn jọ mí lójú ni mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ tí pè mí tẹ́ tí ṣàdúrà fún mi ojú òní tí yẹn àdúrà yẹn á túbọ̀ gbà ju bẹ́ẹ̀ ṣe lérò lọ ju bó ti ṣe gbà lọ́wọ́lọ́wọ́ yìí tínú yín dùn táyọ̀ yín kú tẹ́ ń pè mí lọ́tún lọ́sì yìí àdúrà yín tún máa gbà jù bẹ́ẹ̀ lọ ní agbára Ọlọ́run fún àǹfààní ẹ̀yin tẹ́ bá ti patronize spiritual store Lady K miss ẹ ní the one or two things fún spiritual wá mọ bí tẹ́ máa yà sẹ́gẹ́ máa bọ̀ lọ́dọ̀ Lady K ó gbàdúrà ó gbà tiwa ó pẹ́ tí mo ti mọ̀ pé Jésù gbàdúrà ọṣẹ àánú lẹ fẹ́ ní àbọ̀ṣẹ àṣìnà irú èwo lẹ fẹ́ enemies ṣọ́ọ̀ṣẹ ìṣẹ́gun ní àbọ̀ṣẹ àánú àbí ọṣẹ arọ́bí irú èwo lẹ fẹ́ ẹ sọ fún mi gbogbo ẹ̀ ló wà irú kílẹ̀ face kílẹ̀ ńlá kọjá kí ló ń bà yín lẹ́rù kí ló ń gbógun lójú yín tẹ́ lè sùn tẹ́ wò pé ta ni mo fẹ́ pè ta ló fẹ́ bá mi jáde sọ́rọ̀ ara mi Jésù máa bá yín ṣe ẹ mọ̀ bọ̀ wá sọ́dọ̀ Lady K ní orúkọ tí bàbá tọmọ tẹ̀mí mímọ́ gbogbo òkè ìṣòro yẹn máa di pẹ̀tẹ́lẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ bá ní the spiritual items láti lò ṣé arọ́bí ni àbí agbélépọ̀tà àbí back to sender anything ọṣẹ ìṣẹ́gun victory soap victory oil Lady K ó ń tà àbí ọṣẹ àánú mercy soap mercy oil àbí ọṣẹ ajé kájé kó wọlé tọ̀yìn kẹ́ríta ajé ṣe kébi Olúwakẹ́mi Àyọ̀ká kẹ́ríta ajé ṣe kí gbogbo ẹ̀yin tẹ́ wò mí kẹ́ríta ajé ṣe kájé filé yín ṣe bùgbé ṣé yẹn lẹ fẹ́ ni ó wà ń bí gbogbo ẹ̀ ló wà available fáfàdé yìí tẹ́ bá tún wá nídìí lọ́fíńdà owó nìyí owó ní Holy Michael wà back to sender wà ọ̀nà ńlá wà owó ní big size mélòó lẹ fẹ́ enemit ó wà available ní bíbáyìí náà ni ní yàyìn náà ni gbogbo ẹ̀ ó ṣe kí ni ó wà available tó bá tún wá jẹ́ Miss Paris wà Miss Paris kò sẹ́ni tí ò làwọn muslim gan lo Miss Paris gbogbo àwọn pẹ́ẹ̀fì gan làwọn muslim ti ń lò ó wà tẹ́ bá tún wá nídìí lọ́fíńdà tó ṣiṣẹ́ sí ẹ pè mí ó wà available ìbàjẹ́ wà àwọn eléyìí lẹ bá fẹ́ tí wọ́n ti ṣiṣẹ́ sí eléyìí báyìí sì kò tí sí iṣẹ́ nù ẹ lè ra fún ara yín kẹ́ lọ ṣiṣẹ́ sí àbí yín kẹ́ lò ó bẹ́ẹ̀ bá ṣe fẹ́ lò ó but tẹ́ bá fẹ́ ra àwọn eléyìí tó ti ṣiṣẹ́ sí ẹ pè mí ẹ sọ fún mi ẹ máa gẹ̀ tẹ tó bá jẹ́ ti ìṣẹ́gun Holy Michael wà fún ajagun ṣẹ́gun ó wà tó bá jẹ́ ti ọ̀nà ńlá kọ́nà ṣí kọ́nà ńlá òun náà wà then this back to sender náà ìṣẹ́gun ló ń ṣiṣẹ́ fún tẹ́ bá fẹ́ kí tó ní iṣẹ́ nínú ẹ pè mí ó wà available tẹ́ bá tún wá fẹ́ oyin original oyin mi ti fẹ́ tán oyin original gidi tẹ́ bá gbọ́ gidi gangan ó wà kì í ṣe oyin tẹ́ bá gbé sílé tó máa di ṣúgà nígbà tí mo bọ̀ láti Nàìjíríà mo wá gba oyin kan lọ́wọ́ ẹ̀gbọ́n mi pé mo dẹ̀ nídìí oyin o nígbà tí mo gbóyin débi oyin lọ ṣe oṣù kan oyin ti dì ó ti dóyin ó ti dì ẹ wò ẹ̀rí òṣèré fún mi àmọ́ gidi lóyin tòótọ́ èmi ò dẹ̀ yẹ̀wò èmi kàn gbà mo jù sẹ́rù ni mo dé ìbáyìí tó mo wá yẹ̀wò pé oyin eléyìí ló bí original wọn ẹ wò tẹ́ bá fẹ́ oyin gidi ẹ pè mí ẹ má lọ ra oyin tó máa di ṣúgà o ó wà available oyin mi kàn ti fẹ́ tán kò dilẹ̀ mo sọ fún yín ìtókù lélẹ̀ èyí tó kù lélẹ̀ oyin gidi original tó mú yes èyí tó ṣẹ́kù this is the last honey that I have oyin títà for now ìmí bọ̀ lọ́nà but mi mọ̀ ọgbà tó máa dé tẹ́ bá ra oyin tí ó bá ṣe gidi ẹ dá padà fún mi máa dáwọ́ oyin padà fún yín confam tẹ́ bá rà tẹ́ gbé lọ́dọ̀ oyin tí ó bá ṣe original ẹ pè mí ó ní ohun tí mo fi máa ń ṣe measurement ẹ̀ but this is the last keg tó kù mo ní wọn tó pọ̀ tẹ́lẹ̀ so mo máa ń
sílẹ̀ fáwọn èèyàn sínú ike ni tí mo máa fi ń ta fún wọn. So this is the remaining one. So gbẹ̀yìn tẹ bá nídìí oyin gidi ẹ pè mí tẹ bá rà tí ó bá ṣe gidi màá dáwọ́ yín padà fún yín. Ó ṣùọ̀ fún mi nìgara tó ṣùọ̀. Gbogbo tí mo bá ń tà confam ni kò ní àní nínú. So bó ṣe jẹ́ nìyẹn. So gbogbo ẹ̀yin tẹ bá nídìí àwọn product mi ẹ pè mí, àdúrà gbogbo wa máa gbà. Ọ̀nà àṣì ọ̀nà àlàárí bá ti ṣe àárọ̀ náà gbégbá ogun ayé gbogbo wa máa ṣẹ́. Gbogbo ẹ̀yin tẹ bá tún wá nídìí product iléeṣẹ́ TL Natural Herbal, gbogbo tí mo ní ń bíbà àwọn èèyàn ti rà tán. Lady K tọ̀dọ̀ ẹ mo fẹ́ mi rí kankan display mọ́. So gbogbo ẹ̀yin tẹ́ bá ní the product iléeṣẹ́ TL Natural Herbal, amókólé amúnidóbò dáadáa bí ẹni ńlá yín. Ẹ má bínú mo polówó ọjà ni. Amúnidóbò dáadáa bí ẹni ńlá yín. Manpower kò síbẹ̀ ṣe dàgbà tó. Tẹ́ bá lò ẹ máa perform dáadáa. Ewu ẹ̀yin tá ẹ lè ṣe mọ́ ẹ pè mí kí fún yín phone number iléeṣẹ́ TL. Bákan náà àgbo jẹ̀dí wọn tó máa flush gbogbo system yín tẹ́ máa ya gbogbo jẹ̀díjẹ̀dí yẹn phew dànù ó wà níléeṣẹ́ wọn. Èyí tẹ́ dẹ̀ máa sókè náà ó wà. Oògùn diabetes ó wà. Èyíkéyìí tẹ́ bá ti fẹ́ ẹ pè mí kí fún yín ní phone number iléeṣẹ́ TL Natural Herbal. Àdúrà gbogbo wa gbà mí ní wá yín tì. Ẹ má gbàgbé láti bá mi subscribe sí YouTube channel mi kẹ́tọ́ notification. Ẹ fún wa ní top up, ẹ fún wa super sticker. Ẹ tiẹ̀ support ministry mi. Ẹ support ministry mi o. Ẹ fún mi ní nǹkan ọdún èní sí Easter Monday. Ṣé kò yẹ kí wàá bí tí máa ya chicken jẹ tí máa ró dédé tí máa kàn dúdú. Ẹ̀yin náà wò mí. Ẹ wo ohun. Mo ti tún mi máa tún kó sí tí bá ṣe tán. Máa kó fún ara mi ni máa kó. So bó ṣe jẹ́ nìyẹn. Ẹ ṣé gan mo dúpẹ́ mi ní wá yín tí love you all. Ẹ bá mi share ètò ire o.